rètè ó ń dán lójú bíi jígí ojú tó rí kò ní lè lọ etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀ á yá gágá àmọ́ tìmùtìmù ni ó dára lójú àmọ́ gbogbo inú rẹ̀ kìkì ẹ̀gbin. ìmúnika gan ni kò jẹ́ ká gbóòórùn àṣebí ojú la rí a ò bẹ nígbèrò kádẹ ṣe rere. Babatunde words Iyetunde. Ṣé kìí ṣe ará ìrìn àjò méjì ló fẹ́ fẹ́ra wọn báyìí? I'm serious. Because Babatunde Iyetunde ìtumọ̀ pé bàbá tó ti lọ ó padà wá ìyá tó ti lọ ó padà wá. Oh, that was a joke. Kò sí nǹkan tó ń jẹ́ pé kan sọ pé ọkùnrin kan responsible tí ó bá ti níyàwó lé and now tó ti decide pé o fẹ́ níyàwó lé I'm so happy for you because nísìn èmi fúnra mi lè recommend ẹ pé o responsible so once again congratulations. ẹ ṣé sir. Yeah, congratulations. Yeah. On the 14th, right? Yes. Ọlọ́àmọ́jọ́rò. Ẹ̀yin ṣàmì ó dà bẹ́ẹ̀ sista Bímpé ẹ̀yin náà tètè ṣe kí a o. Ọ̀gá kò sí ọkùnrin gidi kankan ta ṣùgbọ́n èmi máa ń gbàdúrà sọ́lọ́run pé ìgbàkúgbà tó bá wù tọ́lọ́run fẹ́ fún mi ní ọkọ ọkùnrin gidi alálùbáríkà ọkùnrin arẹwà ọkùnrin bíi tọ̀gá ní kọ́lọ́n gbé pàdé mi kó jáde orí mi. Bímpé olè ni ẹ ọkùnrin bí ọ̀gá ló fẹ́. Stop that today. Ìwọ wà ló lè ń bẹ nǹkan tí ó wú èèyàn ni wọ́n fẹ́ nu ẹ̀ tọrọ ọkùnrin bíi tọ̀gá alálùbáríkà ọkùnrin bíi tọ̀gá ní kọ́lọ́n jẹ́ kó jáde orí mi. Ó ṣe gan-an Bímpé lágbára Ọlọ́run àfọ̀ ẹ ní ọkọ alálùbáríkà ọkọ tiẹ̀ gangan Ọlọ́run àfọ̀ ẹ bó dẹ̀ ṣe appreciate mi Ọlọ́run appreciate wọ àti gbogbo family ẹ. Thank you so much. Ó ṣe gan-an yeah. Mo ti sọ fún yín pé mo ti ṣe write up yín right so máa fún ẹ̀yin méjèèjì ìwọ lọ develop ẹ lọ́dọ̀ tiẹ̀ ìwọ náà ṣe lọ́dọ̀ tiẹ̀ kẹ̀dẹ̀ padà bá mi máa lè wo nǹkan tí ẹ ṣe síbẹ̀. Okay. Ẹsẹ̀ tí mo sọ pọ̀ ń dẹ́rẹ́. Don't touch it. Don't touch it. Ẹ̀rọ ọ̀gá o, dára ma. Yes, ma. Ẹ̀rọ ọ̀gá. Ẹ̀rọ sá. Ọ̀gá, ẹ̀rọ ra o. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ̀rọ ọ̀gá. Ọ̀dọ̀ ẹ̀rọ ra o. Ẹ̀pẹ̀lẹ́ sá. Ẹ̀rọ ọ̀gá. Ẹ̀rọ sá. Ẹ̀pẹ̀lẹ́ sá. Ẹ̀pẹ̀lẹ́ ọ̀gá. Ẹ̀rọ sá. Láti lẹ́kùn wọ́n máa ṣe dáadáa kiri. Ọ̀rọ̀ àṣà ló wáyé.
Àti délé. Mo dúpẹ́ fọlọ́run, mo pé Ọlọ́run á ṣe ètò ọ̀dà. Ó ṣe mo dúpẹ́ o. Ó ṣe ìgbọ̀nyẹ mo dúpẹ́ nínú ọ̀rọ̀. Àní fi rẹ̀ sọ fún ọ. Ó ṣe wọ́n fi ṣe ìgbọ̀. A dúpẹ́ fọlọ́run. Kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fà? Mo dúpẹ́ náà ni. Ọwọ́ ìjọ òní ẹ máa wá jẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. You are crying. I'm not crying. No, me also. We are not changing. It's your fault. No. Just tell me. Kí ni tó ṣẹlẹ̀? Are you crying because of my condition? Are you crying because of the position I have now? Are you tired of me? Tó bá sunkún bó ṣe sunkún ayé mi ti bàjẹ́ ni. Ọkọ mi, mi sunkún torí condition tó wà. Ṣé bí dókítà ti fi wá lọ́kàn balẹ̀ pé ó ṣì máa dá. And I believe so much in the words of the doctor. You'll be fine. Listen. You're my world. You're my life. You are everything that I have now. Tó bá sunkún bó ṣe sunkún kò sí nǹkan kan tí mo lè ṣe láyé mọ́. Look at me. I can't walk alone. I can't do anything all by myself. Larry, you know I love you. Oh my jeez. Okay, see me. I'm not crying again. Please eat your food. Are you crying? No. You just said stop crying. So why are you crying? I'm not crying. You are. Please eat your food. Oh no. No, Rachel, say. Please, I'll wait later. That will make me so sad. Sorry, Adekola mo ti ń ṣe oúnjẹ. Please. Folari. That's my baby. tó báyìí ẹ pẹ̀lẹ́ ṣé wọ́n ti lògùn tí ti lògùn ẹ pẹ̀lẹ́ bí ìmọ̀ púpọ̀ tó yẹ báwo. Mami, ó yẹ wá jẹun yín. má pè lọ.
ó dìde kí wọ́n jẹun èyí tí jẹun látàárọ̀. wọ́n ní kó bá gbó oúnjẹ lọ. ọ̀gá mi ẹ jókòó. ó yẹ lẹ́nu. kí ló yẹ lẹ́nu bẹ̀? kò sí ọ̀gá tó ṣe mèmí gbádùn. bẹ́ẹ̀ ni eré àlàáfíà wà lára èmi sórí ọ̀rọ̀ ẹ òun ló ń ká ìsàn bá mi ọ̀rọ̀ ẹ ló ń bà mí nínú jẹ́ mi ò ró oorun sùn dúpẹ́ mi ò ró oorun sùn. wo jókòó ká lè sọ̀rọ̀ wa. mi ò jókòó ma. wọ́n ní kó jókòó. mi ò jókòó ma mi. ẹ kò sí wàhálà máa jókòó náà kò sí bí tẹ́lẹ̀ ò ti lè sọ̀rọ̀. lápò ní stand up náà ni déédéé ẹjọ́ ọ̀gá wa ẹjọ́ báwo lẹ fẹ́ ṣe ọ̀rọ̀ lé ayé yín sí o ẹ̀yà àti omi adágún tẹ gbé kalẹ̀ òun ni kẹjẹ́ kẹ ṣàlàyé fúnra báyìí. omi adágún. bẹ́ẹ̀ni. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. omi adágún kọ́ ló gbé kalẹ̀ sínú ilé ẹ̀. màámi ọkọ mi lẹ́yìn pẹ̀lú omi adágún. tí bá pẹ̀lú omi adágún kọ́. irọ́ o fọláyàn oṣù omi adágún. ok tí bá pẹ̀lú ọba arọ ńkọ́ o. ọkọ mi ò ń ṣọba arọ mọ́ mi. ẹ wo ẹ tó wà lẹ́wọ̀n ọmọ ẹ tó ń ṣìpè òun jọ kí ni kókó gbọ́ tó fi jókòó síbẹ̀ yíyé òye ìyí pípa òpa nígbà tí yóò tiẹ̀ wá ṣọ̀gbọ́ ẹnìkan tẹ́sẹ̀ pé tó dúró déédéé gan lọ́mọkùnrin ròyìn ṣe káì má sọ pípa tó wá domi adágún tó dọ̀ba arọ kalẹ̀ jọba lẹ́yìn fẹ́ ṣe ra yín o ṣé òun ló máa ń sùn sílẹ̀ tó máa ń sùn lé lórí ni àbí wo ló máa sùn sílẹ̀ tó máa wá gbé bígbà tó gbé èrè tó máa gbélé ẹ lórí kí ní ẹ̀gbọ́n mi rò pé ó lè ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni. Mami kò sí nǹkan tó lọ́rùn lè ṣe. Lásìkò owó nìyẹn. Ṣóyè yín bí mi dẹ̀ ṣe wà yìí mi ò lè fọkàn mi sílẹ̀. Irọ́ ló pa. Ṣọ́ọ́rọ́ owó yẹn kò ṣe ọlọ́run àbòsí. Ìwọ sọ pé kò sí tọ́lọ́run lè ṣe. Ìyẹn tó bá jẹ́ lórí òótọ́. Ẹ tiẹ̀ gbé náà. Ṣé wo ò tiẹ̀ jókòó ni? Mo dúpẹ́. Ojú ń tì mí. Ṣé wọ́n mọ̀ ipò ń dàgbà sí ni òkèrè sí? Gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ń bú mi. Wọ́n ní kí lọ́mọ mi jókòó ń bẹ̀ fún. Wọ́n ní kí ló ń ṣe pàtẹ́ ìfọ̀ bímọ sílẹ̀ ògbọ́mọ sọ́wọ́. Wọ́n ní kí ni ìjókòó ẹ̀. Ìyá Dúpẹ́ kò sí bàbá ńlá ẹnikẹ́ni tó lè ní kí n fi ọkọ mi sílẹ̀ bẹ́ẹ̀ ni sọ. Mo dúpẹ́ ó lè tó bẹ́ẹ̀. ó lè ju bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́ sà. ò fẹ́ ni. mo fẹ́ yín sà sóyìn ìgbé díẹ̀ díẹ̀ ni sà. ó ń gún mi díẹ̀ díẹ̀. no. kí lè lè. ó ń gún mi díẹ̀ díẹ̀ bó ṣe sọ. kí lè ṣe. Sorry ma, ìkan kó sí wọn lójú wọn ní pé kí n bá wọn fẹ́ lẹ́yìn. Abẹ́yá wèrè ni. How do you mean? What is it? Nǹkan kó sí mi lójú mo dẹ̀ ní kó bá mi fẹ́ ó dẹ̀ ń sọ ya wèrè níta ló ń bá wí. Ṣé wọ́n ṣépè fẹ́ tó bẹ fẹ́ jù ni? Kí ló dé tó ń ṣe báyìí? Kí ló dé tó ń sọ? Mo dúpẹ́. Mo dúpẹ́. Níwọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí irú èmi sí irú ọmọ yìí? Kí ni ò lè fàyè pọ̀? Ṣé kò ní wọ́n tún dàbí kò lẹ́yìn? O ò tí ì gbọ́ pé irú nǹkan lè máa ń bá wọn ṣe tó máa fi ń sanra. Èmi. O trust mi rárá kò sígbàgbọ́ kankan tó nínú mi kí ló ṣẹlẹ̀ mo dúpẹ́. Trust ṣé ó dìgbà tó bá kó gbogbo owó tó wà lórí téèbù ẹ̀ kúrò tó wá gbé sórí tóbi tó nà ọ́ paraba tí wọ́n wá mú aṣọ títí ẹ tó bọ́ tó wá wà lórí ẹ̀ ni màá tó trust ẹ pẹ̀lú nǹkan tí mo rí ni màá tó trust ẹ. Will you stop all this? Kí ló fẹ́ pa ẹ̀mí àtọmọ ẹ̀ pọ̀ for goodness sake? Kí ló fẹ́ pa yín pọ̀? Kí ló fẹ́ pa yín pọ̀ ní nǹkan tí mo fojú mi rí? Ṣé nǹkan tó fẹ́ kí wọ́n wò lélẹ̀ ló fi ní àtọ́ bá ń bọ̀ o máa bọ̀ lọ́fíìsì kí n gbé ẹ̀rọ lé. Oh my God, mo dúpẹ́, will you stop this? What is it? Sit down, jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ. Orí rètè ó ń dán lójú bíi jígí, ojú tó rí kò ní lè lọ, etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀ á yá gágá, àmọ́ tìmù ni ó dára lójú àmọ́ gbogbo inú rẹ̀ kìkì ẹ̀gbin ni. I think you need somebody to talk to you. Pẹ̀lú nǹkan tó bẹ̀rẹ̀ sí ní ṣe ń sìn, to me, èmi ò rí bí pé nǹkan tó wà okay. Kí ni gbogbo nǹkan tó wà ṣe lọ́fíìsì ẹ̀? Ṣé o trust mi wọ́n ni?
and the power of relationship is trust. Tí o bá ti sí trust láàárín tọkọtìyàwó kí wá ní kókó relationship yẹn. Èmi àti ẹ ti wà tipẹ́ mo dẹ̀ rò wípé àti mọ́ra wa kí wá ní ìtumọ̀ gbélé tó ṣe é sì tó fẹ́ kí èṣù kó ráyè láàárín wa. Ìwọ gógó ló ń gba èṣù láyè kódà ó ń fà ní ẹsẹ̀ báyìí ni. Wá gbọ́ tí ò bá jẹ́ ogun pàlàpàlà tí ò ń ṣe yìí nǹkan tó jẹba rí kó fara mọ́ o kó fara mọ́. Mo dúpẹ́. So o ìwà lórí point yẹn náà wípé mo ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọmọ yìí èmi ní nǹkan ṣe pẹ̀lú wọn. Ṣo fẹ́ gbọ́ láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ tèmi àti ẹ ti jọ ń fẹ́ra wa mo lè sọ wípé kò sí obìnrin kankan tí mo rí tí bá dẹ̀ rí obìnrin kankan. Má fi yẹn gbé mi múra má ṣe ìpè kankan torí mi ò ní ìdẹ guilty conscience ni kí ló fẹ́ máa ṣépè fún kí ló fẹ́ máa ṣépè fún. Wo ní ìdẹ so o ní ìdẹ mi ò ní ìdẹ o ti lo tó level yìí. Mo dúpẹ́. Ṣé mo dúpẹ́ ni answer fóònù ẹ̀ tó ń dún tí fóònù bá dún in your own dictionary ṣé mo dúpẹ́ ló ń jẹ́. Ilé yóò important tó ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí lára àwọn junior mi nígbà tí mo wà ní school ní ó dẹ̀ pàdé mi dé last week ó tán that is it so kí ló fẹ́ máa bá mi sọ mo ń sọ nǹkan tó important lọ́wọ́. Fọlárìn níṣẹ́ ni ìṣìnà ń hùn ní orí ẹ̀ ó pàdé ọmọ ní last week ó dẹ̀ ti sáré fún ní visa ó ti fún phone number ó wà reserved rárá ó tiẹ̀ ní regard fún mi. So phone number ní visa. Bẹ́ẹ̀ni pick your call kó dẹ̀ fi sí speaker. Ó tún gbélé ìgbọ́ àbí. Ní ìgbà gbọ́. Hello Dara. Hello dear, so okay. Dara. Hello. Èmi mò ń sọ̀rọ̀ Fọlárìn ló ń sọ̀rọ̀ èwo ní díẹ̀. Hey. Hey. Dara wo pè mí later ṣùgbọ́n pè mí later màá bẹ̀ sọ̀rọ̀ later. Fọlárìn. Hey. Oh. Hey. Oh. Fọlárìn. Ní. Fọlárìn. Ṣé o gbọ́ nǹkan tó sọ ó sì ní pé òun yìí appreciate mi wípé kí ló tí mò ń pretend báyìí now ìyẹn fún ẹ ní wípé kì í ṣe kó bóyá èmi àti ẹ̀ ti ní nǹkan kan papọ̀ wáyé tó tún wá ṣe bó ṣe ṣe. Fọlárìn. Sórí ìṣìnà ẹ kò ní part 2 òun ṣe ṣìnà. Ṣìnà tó. Ó wá ń sọ fún lórí fóònù tí ẹgbẹ́ ti ríra yín rí ó wá ní wàá bá sọ̀rọ̀ later if you are sure of yourself why tí o bá sọ̀rọ̀ níwájú mi. Oh my God kí ni mo fẹ́ máa bá a sọ nígbà tí mo ń sọ nǹkan tó important life kí ni mo fẹ́ máa bá irú eléyìí sọ. Ok kò sí wàhálà àmọ́ ṣe fẹ́ gbọ́ mi tó bá ní òní jáwọ́ kúrò pálapàla tó ń ṣe wàá rí mi wò bí wọn wàá mọ̀ pé mo dúpẹ́ ní orúkọ mi ń jẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Bí mo ṣe fi lọ ọ̀rẹ́ mi kan nìyẹn tó ní kí n má jókòó tẹ̀tẹ̀rẹ̀. O dẹ̀ fẹ́ fọkọ ẹ sílẹ̀. Mi ní fi Fọlárìn bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ fi ẹ́ lọ́kàn balẹ̀. Ṣebí torí ẹ̀ mo ṣe wá kalẹ̀ wá nǹkan tá a máa ṣe sí. Ọ̀rẹ́ mi sórí kò sí nǹkan tí kò ní solution. Sórí tí àwọn kankan bá wà tí èèyàn fẹ́ ṣọmọ heart desire èèyàn tí ò bá ti wá sí ìmúṣẹ tí èèyàn dẹ̀ rí lè fẹ́ nǹkan yẹn ṣùgbọ́n kó ní àwọn ọgbọ́n kankan táwọn èèyàn máa ń dá sí wọ́n máa ń dọ́gbọ́n sí. Irú ọgbọ́n wo? Sórí iṣẹ́ ọ́fíìsì tá a ṣe yìí náà ó ní àwọn àkóbá kankan tó ti ṣe torí pé àti abandon so many things àka àwọn kankan sí wọn àti yọ̀ọ̀ǹda àwọn kankan for example tí èèyàn bá jẹ́ olórí orílẹ̀-èdè we are talking about relationships here kí èèyàn jẹ́ olórí orílẹ̀-èdè tí relationship rẹ̀ tó bá ń bend tó ń lọ tátẹ́gùn ń gbé ṣó mọ̀ pé orílẹ̀-èdè tó ń control ó lè dàrú mọ́ lórí. Ìyẹn obvious thing nìyẹn. Sórí iṣẹ́ ọ́fíìsì tá à ń ṣe yìí ó ti gba so many things lọ́wọ́ wa ó ti jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe níbi tàdé wa bá dé yìí kò sí nǹkan táwọn dádì ń ṣe torí tí àwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ ní láìpẹ́ èèyàn báyìí téèyàn ò mọ nǹkan tó fẹ́ ṣe sí téèyàn ò mọ̀nà àbáyọ sí àwọn dádì lèèyàn máa ń gbé lọ́rọ̀ báyìí tán. Kò sí dádì kí dádì tó ní pé kí n lọ bá
lórí ọ̀rọ̀ Fọlárìn mo ṣetán láti lọ. Really? Yes. Ẹ kò sí problem ńgbà yẹn sórí àwọn dádì ọ̀rọ̀ wọn dàbí pẹ́ni tó ń rọ̀yọ̀ tó ń kanjú jọ̀ǹgbò láláàfin lọ. Àwọn dádì ò lọ síbì kan tó bá ti rẹ́dì láti lọ sọ́dọ̀ àwọn dádì. Èmi á fún ẹ ní nọ́mbà àwọn dádì wá dẹ́pọ̀ àwọn dádì. Mo ti rẹ́dì tó bá ní sínsìn gan mo ti yá nìyẹn. Máa fún ẹ má wọlé anytime tó bá pa àwọn dádì ọmọ adá ẹ ló. Ok ìsìn tá ti wá yanjú ọ̀rọ̀ ti Fọlárìn àti tàwọn dádì ó dà yín pé wàá dẹ́ lè jẹun sí torí olóò jẹun tẹ́lẹ̀. Ní nǹkan tí mo mọ̀ tí mò ń rí ṣé mo lè yọ kí n má mọ̀ ní ṣé bẹ́ẹ̀ mi mo nìkùn nǹkan tí mo mọ̀ tí mo fojú méjèèjì tí mo ní gbogbo nǹkan tó ń ṣe ẹni kò ṣalága bàǹgẹ̀bẹ̀ ẹ wo ẹjọ́ o tó bá gbé kò ń ṣe nǹkan tó sọ fún mi pé màá bá ń bíbà èrè ẹ jẹ́ kí n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. bí wọ́n ti wí fún ọ náà lórí ugu ń toro gẹ́rẹ́gẹ́rẹ́ ń ta lágẹmọ wọ́n ní kọ́ ọmọdé tọ́jú òun ọmọdé kọ̀ kò tọ́jú òun ń tọ́jú iṣẹ́ ó ti gbàgbé pé iṣẹ́ tó ń bá fọjú alẹ́ àtàárọ̀ ṣe ìjọ kan lè èṣù ọ̀dàrà ó dànù èṣù ọ̀dàrà ò ní daṣẹ́ rẹ nù. àwọn kan múra láti jẹ́ pé kó o fojú ọwọ́ rẹ ṣiṣẹ́ tán kó o sì fẹ̀yìn ọwọ́ rẹ dànù. ṣé bẹ́ẹ̀ náà nìyẹn kí n má fojú ọwọ́ ṣiṣẹ́ kí n má fẹ̀yìn ọwọ́ dànù àwọn tá à ń wí yìí náà ni àwọn tó ń kó kiri yìí ni àwọn obìnrin yìí náà ni ló máa fẹ́ èmi dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ láyé mi tó pé mo jìyà lórí ẹ̀gàn ìyẹn kò lè gba ṣé mi ṣe kò possible ṣé rí bàbá nǹkan tèmi fẹ́ ẹ ṣe nǹkan fún mi tí ẹ pé ojú ẹ̀ bá fi kúrò níta tó bá fi jẹ́ tèmi nìkan tí ọkọ ò ní bá mi dù ú òun ni mo fẹ́ nǹkan tèmi àti máa fi sọ pé ó dà kíni nílé yìí o afẹ́jọ́ fi ṣe nǹkan báyìí o ká máa fi múlẹ̀ pẹ̀lú ra wa ó ti yé yín bàbá ẹ ṣe fún mi bẹ́ẹ̀ ni. padà sọ́kọ rẹ lè wá rẹ̀. kò lè wá. ṣé ó gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tá a ṣe. rárá kò gbàgbọ́ nínú ẹ̀ kìrìsìtẹ́nì ni jésù yìí náà ni àmọ́ kò ń lọ ṣọ́ọ̀ṣì o àfọlọ́hún ìyá àti jésù ẹ̀. bẹ́rù bá kọ òkè tó kọlẹ̀ ó níbi àgbéká ń bọ̀ wá. Can you just tell me what has come over you? I don't understand you. You should understand. Because mi ò rí sí gbogbo eléyìí tó ń ṣe. Lórí ọ̀rọ̀ wípé à ń múlẹ̀, a ò múlẹ̀ fún kí ni for God's sake. Fọlárìn, má rò mí lẹ́jọ́. Nǹkan tí mo ní kó wá ṣe ni kó bá mi ṣe. Ẹ̀rù ń bà ẹ́, o ò darí ẹ lójú àbí. O ò fẹ́ jáwé gbogbo yamayama tó ń ṣe káàkiri. Èmi ń ṣèrànù mo ń ṣe yamayama. Lẹ́nu ẹ mo dúpẹ́. Mi ní bínú sí ẹ. Ìwọ fún ara ẹ dẹ̀ mọ̀ ẹ́ tẹ́lẹ̀. Ṣé tí bá búra tán ṣé ìwọ náà búra? Ló bá tán. Inú mi bá dùn. Olúkálùkù bá ń ṣayé ẹ̀. Kí la fẹ́ fi búra o? Tí yóò pẹ́. Ó ti wà ń tòsí. Ṣé Matthew la fẹ́ fi búra ní àbíwí àbákòókò? Ìbéèrè ló wà lọ́wọ́ ẹ̀ òun fẹ́ fi búra. Mo dúpẹ́. Kí ni? Ó fi gíga ibi tí ó fẹ́ ká ti búra ní àbáwọ̀. Ṣé bí kí wọ́n ti búra ni? Mo dúpẹ́. Mo dúpẹ́. Kí ló mú ẹ báyìí tó ń ṣe báyìí? Mo tó ṣàfẹ́ ní kí n búra fún ẹ. Bẹ́ẹ̀ni. Ìjọ́kíjọ́ tí n bá fẹ́ lómi lẹ́yìn ẹ̀ ohun tójú mi bá rí kí fara mọ́. Àmín. Ìjọ́ tí èmi mo dúpẹ́ náà bá fẹ́ lómi àbí tí mo fi ẹ́ lẹ̀ gbogbo nǹkan tí ojú mi bá rí mo fara mọ́. Ẹ ṣé. Mo dúpẹ́. Ṣé òun pé mi ò tí ì understand gbogbo nǹkan tó ń ṣe ṣá. Ká má báyọ̀ ṣe mọ́. Kí n má báyọ̀ rìn mọ́ rárá. Ó dàbí pé tí bá dé sí máa fún ẹ ní fóònù mi wà wá delete gbogbo orúkọ tó o bá fẹ́ kúrò bẹ́ẹ̀. Àbí? Wá tí n bá padà dé question kan wà tí mo fẹ́ bí ẹ léèrè pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe. Mo wà nílé ilé làpò tí ń jókòó dédé tó bá dé wàá bá mi màá dẹ̀ dẹ̀ lóhùn. Mo ti wá sàbí olóògùn tí ń sà sí tó bá wá ń wọ̀n kó sì máa lọ máa ṣe ránu kiri kó máa ká àwọn kiri nǹkan tójú ẹ̀ bá rí kó fara mọ́ ni eléyà kọ́ gbogbo àwọn tó yẹ pé ojú wọn kì í kúrò lára obìnrin kó máa ṣe ránu káàkiri akọ wọn lọ́gbọ́n ṣé tó bá ṣe wùn. irú àbí kí ló ń jẹ́ ìmùlẹ̀ tàbí sọ́ọ́rí ìmùlẹ̀ kékeré fún
sọ kankan fún ẹ ibi tí àwọn kan gbé dì í làwọn kan gbé ń tu mo sọ fún ẹ wípé èmi á tu bẹ́ẹ̀ ni mo sọ. ìyá Dúpẹ́ mo ti rí i pé ọ̀rọ̀ mi ò ṣe yín ṣó ti yé yín. ó dàbí gbogbo nǹkan tí mo sátọ̀ kò tiẹ̀ yé yín rárá. ó yé mi bí mo ṣe sọ̀rọ̀. ó dà náà títí mi ò bá yé yín kò sí nǹkan tí mo lè ṣe sí bọ́ èmi mo dúpẹ́ kò sí ẹni tó lè ní kí n fi Fọlárin lẹ̀. ó mọ̀ fi sílẹ̀ wọ́n ní kọ́kọ́ lọ́wọ́ bí ọmọ nílẹ̀. Hello Fọlárin. Brother. Okay. I'm sure I'm outside your gate. Ẹ ti wà lẹ́nu gate àbí? Black gate àbí tó wá ní white designs báyìí. Ibẹ̀ náà ni sir. Okay sir. No, máa sọ fún security yẹn pé kó ṣí gate fún yín sìn. Yes sir, ẹ ṣé gan sir. All right then. Mo wà bí. Okay. Ẹ kúṣẹ́ wo. Kẹ́ bá ti wọlé báyìí. Lápá ọ̀tún. Ibẹ̀ ni sitting room wọn. Okay, right. Wọ́n tún báyìí. All right, good. Thank you. All right, kúṣẹ́. Yes. Oh, Bọ̀dá Gbénga. Bọ̀dá Gbénga. Èmi náà ni. Èmi ni. Kí ló dé? Àtúpẹ́ fọlọ́. Mr. Gbénga. Fọlárin rè. Fọ́ọ̀lì boy. Ẹ kọ́ tó mẹ́ta. Ìwọ ni mo rí yẹn báyìí. Mr. Gbénga. Wonderful. O ti chop up there o. Ẹ̀mí nẹ̀. Ẹ ṣe gọ̀gà rẹ̀. Báwo ló ṣe wá rí mi? No, a wà ní meeting complain wa bẹ́ẹ̀ ni. So mo kàn déédéé rí ẹni yẹn tó kọjá lọ ní reception yẹn mo ní ojú yìí jọ ojú Mr. Gbénga. So bàtí wọ́n padà bọ́ọ̀sì mo ní ẹjọ́ mo ní láti rí ẹni tó lọ. Lovely. Ó pọ́n mi lé ní ẹlòmí ló máa rí ọ̀tún máa mọ́jú o. Ẹ ń ṣe ẹni tí mo lè gbógun sá fún láíláí. I'm very grateful. Àbúrò. Ẹ ṣe gọ̀jà rẹ̀. Ìyàwó àwọn ọmọ ń kọ́ àbí báwo? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa ti tó bí ọdún mẹ́ta báyìí táwa ti gbéyàwó. Ẹ bẹ́ẹ̀. Tell me something. Ó ti tó bí 3 years báyìí. Wonderful. Lucky you. Ẹ̀yin náà kọ́ iṣẹ́ ń kọ́ gbogbo ẹ̀ kọ́. Bó ṣe ń wò mí èmi ò tún ní pẹ́ fò kúrò lò. Yà mo ń lọ Spain ní weekend ni. Really? Mo kàn sáré wá ṣe àwọn final arrangement kan mi báyìí ni. Okay. Ọwọ́ ẹ̀ lèmi fẹ́ máa bá tí sí ni because mo ń set up ọ̀hún kankan bẹ́ẹ̀ náà actually. Ilé tí mo dẹ̀ wá lọ sin tọ̀tẹ̀ yìí màá fẹ́ lo nothing short of 2 years if not 3. No, ẹ má sọ bẹ́ẹ̀ o. Ẹ wá fi ìlú bàbá yín lẹ̀ ẹ lọ máa gbé Spain for 2-3 years. Fọlárin tó bá mọ̀ nǹkan tá a rí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ìwọ gan tó bá lórí ọ̀fẹ́ wà lọ́dún mẹ́wàá. O jẹ́ àbúrò. Mo máa ń wá síbẹ̀ náà dáadáa. Wọ́n náà máa dé Spain. Bóyá tí bá ti wá màá kúkú pè yín lọ́wọ́ kan. Okay, good. Madrid gangan mo wà. Madrid gan lèmi gan máa wájú. Ìsásùn. Ọlọ́run. Oya kúkú fún mi lágbo ẹ̀ tí bíbá ẹ̀ so máa pè ẹ́ tí n bá ti wá dọ̀hún máa jẹ́ kó ná nọ́mbà tọ̀hún tí màmá. Gbẹ̀ngúlò. Gbẹ̀ngúlò. Mo chop up yìí. Mo mọ yẹn bó ṣe lè wù kó rí. Èmi ni. Ẹ̀bà gbogbo fàájì yẹn kọ́. Gbogbo ẹ̀ lọ. Ṣé ti jáwọ́ bẹ̀ díẹ̀díẹ̀. Àdọ́gbọ́n sí. Levels la fi ṣe ń sìn. O ṣe gan Fọlárin. Màá bẹ̀ sọ létà lálẹ́. No problem. All right, God bless you. O ṣe gan. Wonderful guy. Fọlárin ṣé pé gbogbo bí mo ṣe ń pè ẹ́ láti Madrid lọ́hùn yẹn orí wíjà mi ló ti wà tó ń dá mi lóhùn.
No. Kò ṣe pé gbogbo time tẹ́ ẹ̀ pé mi náà ni mo ti wà wá. Gbogbo ìtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí mi náà. Ó kù díẹ̀ kó pọ́dún kan báyìí náà ni. Hey, but mo ti pè in between that time no, mo ti pè that many months ago. You didn't mention it. Well, come. Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo ṣe gba ẹgbẹ́ ayé wà dùn. Ọkọ. Mi ò lè sọ pé báyìí náà ni. Ọmọ pé ọ̀rá pé àti ibi iṣẹ́ mi lógún ẹ̀ ti wá. But the particular person, I don't know. Torí láti bí oṣù kan kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀ yẹn ti dùn mí. Mo kàn dìde lọ́fíìsì náà níbi mo ṣe lọ́lẹ̀ nìyẹn. Kò sí x-ray tí wọ́n ti yà. Kò sí nǹkan tí wọ́n ti ṣe. They find nothing. Ó ní mo fi bára mi bí tí mo wà. Terrible. Okay. Ìyàwó ẹ̀ ńkọ́? She's fine. Ó wà. Ìyàwó ṣì wà? Ìyàwó mi wà. That's good. Oh, wow. Ẹ̀yin náà ńkọ́, family ńkọ́, iṣẹ́ ńkọ́, báwo ni Spain? Ó jágbé tèmi ti sẹ́gbẹ̀ kan náà. Ilé ìlú kàn mí jù. Ó shock mi bí ṣe wọlé. At least I expected this. Lórí which I wore bubbling for Larry. Just oh, baby. How are you doing? Are you okay? I'm good. How are you? I'm good. Really? Yeah. Oh, okay. Erasa. How are you? Fine, thank you. Yeah. Bora Gbenga ni ẹ. Bọ̀dá wa ládùúgbò ni nígbà yẹn. Wọ́n dẹ̀ máa ń fẹ́ ká ga ká dìde. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kí tiwa náà ṣòro ṣe. Nice to meet you. Kú tọ́jú ẹ o. I mean, this is serious. Ẹ wo òun là ń sọ náà kẹ́ tó wọlé pé mi ò mọ bẹ́yìn ṣe ń rí sí o but màá fẹ́ suggest pé tá bá lè travel out pẹ̀lú condition ó ṣeé ṣe kárí ṣe lọ́hùn kọ́lọ́hùn tibẹ̀ ṣe yánú. Bí Fọlárin tí mo mọ̀ òun ṣe wheelchair bound Fọlárin jẹ́ kó nà lórí ẹsẹ̀ ni kó máa fẹsẹ̀ méjì rìn bí mo ṣe mọ̀ please ẹ̀yin gan ẹ má wàá bànújẹ́ mo ń pé kò tí affect ẹ̀yin jù please ẹ kú tọ́jú. Báwo fi wọ́n ṣe ability? Wọ́n ga ní ṣáà fẹ́ wá nǹkan kan ṣe mo dẹ̀ ní mi ò jẹ́ anything àfi tó bá dé. Ọkú gbọ́dọ̀ jẹun. Of course máa jẹun. Kí lè máa jẹ sá? Ẹ wo gbogbo nǹkan tẹ bá ní náà ni oúnjẹ ọ̀hún yẹn làwọn akọ́ni. God bless you. Mo rò pé bá ní pé ẹ ò jẹ kankan ní inú abíire gan. Kí sáré oúnjẹ fún yín báyìí. Really miss you. Come in. All right. She's the only one I have. Èmi náà rí bẹ́ẹ̀. Bọ́dà, mo notice pé àwọn tó ń ṣe kiri, mo fẹ́ wọ́n dùn náà. Ìwọ ló yẹ kí n máa bèrè yẹn lọ́wọ́ ẹ̀. Kí ló ṣe ẹ́ ò sùn ni? Kò sí nǹkan tó ṣe mí, mo wà ókè. Mo kàn ń nínú
nípa gbogbo ọ̀rẹ́ mi ní wíìkì yìí ni. ọ̀nà tó bá jẹ́ ti ẹni ìrìn wíìkì máa sọ̀rọ̀ rẹ̀ okay health on low important please come and sleep my love my word come and sleep. I'm okay, babes. I'm all right. You go back to sleep. I'll be very fine. Are you sure? Ọkọ mi fọkàn ìbàlẹ̀ kò sí nǹkan tó ṣe mí mo wà okay. Kò sí. Yes. Okay. And I, babes. Hello. Good afternoon. Good afternoon. How are you? Mo ti bèrè ńbẹ̀ ni wọ́n wá direct mi pé bíbá yìí ni mo wá jókòó sí. Well, straight to the point. Ó sì jẹ́ bí kàyéfì fún mi nígbà tó pè mí pé mo fẹ́ ká ríra. Ṣé kò sí ṣá, ṣé kò ṣe ń pa àbúrò wa Fọlárìn? I hope there is a problem. Mr. Benga. Yes. Ṣé ẹ ti rí mi rí? Oh well, just that once ní ọ̀dọ̀ Fọlárìn. Ọjọ́ yẹn nìkan náà ni, yes, yes. Ṣé ẹ ti rí ojú yìí rẹ̀? No. Ọjọ́ yẹn nìkan náà ni, just that day. I'm very good at recognizing faces, really. Hello? Okay, yes. Okay then. Because mi ò ṣe ẹni tó máa ń gbàgbé ojú so easily bẹ́ẹ̀. If I had seen you, obviously, màá rántí. This is mi ò rojú yìí. Just that day, lọ́dọ̀ Fọlárìn. Òun rè, arrest him. Hey, hello, arrest. Kí ló ṣẹlẹ̀? Sir, I am Officer Bamidele from the State Command. Sir, I need the Yeni station or láti gba 1 or 2 things láti ẹnu yín, sir. Come, what is the meaning of this? How do call up our arrest me? What for? I'm a law-abiding citizen of this country. Kí ni ẹ ṣe? Hello, sir. I need láti gba 1 or 2 things lẹ́nu yín ní station 1. So you respect yourself. Let's go. Just like that? Hello, do you want? Just take this easy. Please, kí ni mo ṣe? Mr. Man, stand up. Will you stop and look now? Hey, don't offend me. What is going on today? What's been done? This is what you have just assaulted me. Assaulted me. What will you do? Give me what you should find. You this lady. Hey, don't push me. I'm what you telling me. Mo tiẹ̀ ti ń gbọ́ ta sọ́sọ́ yẹn bó ṣe pọ̀ tó. Ìta sọ́sọ́ oúnjẹ gan pọ̀. O fẹ́ bọ́ mi níbọn wípé oúnjẹ gan ló máa jẹ́ kára mi yá ni. Ṣé o mọ̀ kí mo bá ṣe ń jẹun sí láyé ṣe máa yá ni? You're right. O gbé kọ́ IPO. Kí ló ṣe? Ó sún mi o. Ṣé bí sísá mi ni? Wọ́n ní àwọn ọmọ ṣọ́ọ̀pù àwọn pé wọ́n kó wá àwọn jẹ. Wọ́n ṣe fún IPO ní nọ́mbà mi ni pé kó máa pè mí kí n lè mú ọ lọ sí ṣọ́ọ̀pù kan lọ kó àwọn ọmọ. Bọ̀bọ́ yóò dé kí n gbádùn látàárọ̀. Kí ló wá le tó yẹn kí sísá mọ bó ṣe máa yanjú ọ̀rọ̀ ṣọ́ọ̀pù wọn pẹ̀lú àwọn ọmọ wọn? Èwo ní tiẹ̀ pẹ̀lú ọlọ́pàá? O lè gbé kọ́ ọ̀sẹ̀ anytime tó bá tún ti pè jẹ́ kó mọ̀ pé sísá ni kó lọ máa pè. Ilé ọkọ ló wà for God's sake. Àbí ni mọ̀ kan tó ń pè fún. Please, oúnjẹ tiẹ̀ kọ́. Ẹni máa lọ bẹ́ẹ̀ sẹ́. Kò sọ fún mi kó má pè ẹ́ mọ́ please. Yeah. Better. Oúnjẹ tiẹ̀ kọ́. Máa lọ bí wọ́n sẹ́. Okay then. IPO. Kí ló ṣẹlẹ̀? Ẹ tí pa ni. Kí ló ń dá yín dúró? Kí máa bọ̀ lọ́dọ̀ yín. What for?
bòbó yìí kẹ́ gbàgbé ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà. Oh, okay. Mo ti gbọ́ yín, màá wá yọjú sí yín. Ó dàrọ̀ sá. Yeah, come up! Yeah. Say, come up! Get up! Stop! Shut up! Tó bá dún pété, máa gbá ojú ẹ ni. Ó ṣe wá ẹgbẹ̀rún Samuel lè sá lọ sẹ́ni bí ẹ. Òun bá wò. Tó bá dún. Frato bàbá. Bàbá, àtúnmùkàndé. Kò jẹ́ yẹn bóyá ṣe mí gbogbo ẹ̀kọ́ ṣáà bà mí ṣáà bá kọ́ ni. Ìjẹ́ kan rí kò fi gbọ́ra ní kí fi wọ́ọ̀ṣì ẹ ní. Ó pẹ́ tó ṣe mí bá ẹgbẹ́ yìí. Ẹ báwo ló fi ṣe rí tiẹ̀? Frato, ilé yẹn ó pọ́n bí edé. Bàbá, igun láìka. Wo ṣé kò ń ṣe ẹ̀rọ àwọn olóorun yẹn tó máa lọ jẹ́ karùn-ún kan last time mo mọ̀ kọ́ tójú mi rí o. Eléyìí ò rí bẹ́ẹ̀. Ó pọ́n bí epo ó fi ṣẹlẹ̀. Ó yẹ lọ já sí o. Ẹ já sílẹ̀ mọ̀ bọ̀. Olórí burúkú ààrẹ ìwọ fi ẹni bọ́ ọ̀ṣẹ̀ ó fi ẹni gbá ẹni máa fọwọ́ bọ́ ọ̀ṣẹ̀ sí ẹ wọ́n ló máa kú sí. Mi ò realize mo kí ni tó sọ ọjọ́ wọn. Ọlọ́run mo fi bẹ̀ ẹ́. Ẹ wo ọ̀gá ọlọ́pàá ẹgbẹ́ bá mi bẹ̀ ẹ́. Jẹ́rí igbó gbáǹtò sọ ìgbà ìmọ̀ ní rascality ni mo ṣe yẹ. Kò bẹ́ẹ̀ mi ẹ wo ọlọ́pàá ẹ fẹ́ gbọ́ tèmi nǹkan tí mo fẹ́ ni kí ẹ bá mi ṣe bọ̀bọ̀ yìí mi ò fẹ́ rí rárá. Ẹ ṣe sùúrù díẹ̀. Gentleman, can you see yourself now? Gbogbo pálapàla ìwà tẹ́ ẹ̀ ń hù ní kékeré ìwọ ò ní gbàgbọ́ pé o sì lè di nǹkan kan lọ́la ìwà tẹ́ ń wò ní gbogbo tẹ́ ń ṣe skúl yẹn o mọ̀ pé o sì lè di èèyàn lẹ́ni. ẹ wò sà for example. ẹ wò sà àtàṣe fún bàbá ìtì pọ̀jù o. madam mo ń bọ̀ nísìnyí bẹ́ẹ̀ ṣe tó yìí èjì yín sìn kẹsìsì wà ló máa fi ṣẹ̀wọ̀n kẹ́ máa fi rúkọ́ bá Ọlọ́run jẹ́ ẹjọ́ kó máa lọ ṣẹ̀wọ̀n. Ẹjọ́ ẹ bá mi bẹ̀ ṣáà bá mi bẹ̀ please. Hello? Yes sir. Take him away. Thank you. Officer, just go. Ẹ bá ma bẹ please. Ọjọ́ àti òfin bẹ̀rẹ̀. Ẹ lọ sí lọ́jọ́ inú ẹ̀wọ̀n ló bá kú sí àti pátá ọ̀fà kò ṣe inú ẹ̀mí ó ti kú sí ẹ̀ ní. Ẹ wo ọ̀gá mo fẹ́ lọ́wọ́ bàbá yín o ẹ má yẹ kíyà ẹ má yẹ kó jẹ mí gbé o bó ṣe wà yẹn ikú ni ẹ bá mi pa mo máa ń rí dáadáa náà mo máa ń rí inú movies dáadáa tó yẹ pé tó máa ti gbéyàn sínú mọ́tò báyìí tó máa débi kan wọ́n á jalè àwọn á ní lọ gbà nǹkan wálé ọ̀kan á máa sáré lọ pa wọ́n ti fún nìyẹn ikú ti dé ẹ̀yẹ kúkú straight. Ẹ̀rọ àti ìkẹyìn sí ni police is out of it. Gbogbo bí kéèsì ṣe wá ń sìn a ṣe ọ̀rọ̀ yìí lọ court ó dẹ̀ sì máa lò tó bí oṣù 6 sí 5 investigation máa wá lọ́tún lọ́sìn already ẹ̀yin máa win case yìí because ẹ ní evidence you have enough evidence. court oṣù 6 mo dáràn ìmọ̀ fẹ́ sọ fún mi pé mò ń lọ kí mo fẹ́ sọ fún pé mo lọ ṣe ìyá mi kí mo fẹ́ sọ pé mo ẹjọ́ kí mo fẹ́ sọ fún ìyá mi pé mo lọ ṣe court èmi ò mi ìráyè court rárá tèmi ni direct judge tẹ́ fẹ́ fún ẹ direct ni ẹ bá mi pa kókó straight. okay if that is the case madam ẹ gbọ́ mi tí ẹ bá fẹ́ kọ́rọ̀ yìí kó lọ sí court ẹ fẹ́ rú ẹ then what we need to do is to settle it amicably. Yes. settle. I'm a settle. èmi àti lórí fún pàṣẹ àmàlí yẹn ọlọ́run ò ní jẹ́ kí n láyé settle. okay o ti ṣe mistake mo máa ń ṣe lọ́dọ̀ báyìí. no o ti ṣe mistake. Sherry o ti rí mi mistake báyìí. no ẹ ṣe mistake Sherry police ò kàn lè dédé jump into conclusion. ṣé ti yẹ yín.
ìyá Modúpọlá báwo ni ṣé o sì tún gbé ẹ̀ka wọlé. Ọlọ́run gá rogun náà kí ló ṣẹlẹ̀. Màámi ṣe rántí ìgbà tí wọ́n ṣe wọ yunifásitì tí mo sọ fún yín pé ọmọkùnrin kan bá mi fipá lò. Bẹ́ẹ̀ ni mo rántí. Mo rí olórí burúkú má ṣàǹfààní títí ẹ̀ ti bàjẹ́ tí kò lè gbèrè mọ́ tó yẹ pé wọn ò ní fẹ́ láyé wọn ò ní fẹ́ lọ́run. Ó rí. Mo fi ojú mi rí. Ó dẹ̀ rí ẹ. Ó rí mi báyìí mo dẹ̀ rí. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run o, kábíyèsí Ọlọ́run. Ìyẹn ni pé tá ló bá lo àbọ̀ ń bọ̀. Ìyẹn ni pé tó bá di jọ̀kànjọ̀kàn ẹni tó kú àtẹni tó rán máa pàdé ara wọn. Ó dẹ̀ fojú rí ẹ báyìí. Ó rí mi. Kí wàá lè sọ? Sọ bó ṣe wà yẹn kò sí àní-àní lọ́rọ̀ ẹ̀rọ ẹ̀ ti parí ikú ni. Ikú ni èrè ẹ̀ṣẹ̀ àfi kó kú. Torí bí ò bá kú, ẹ̀mí yìí ò ní balẹ̀. Modúpọlá ẹ̀mí òyìn ní tọwọ́ ẹ̀ bọ́ o. Bẹ́ẹ̀ ni wo ni ò ní já payàn láyé ẹ̀. Fílẹ̀ ṣé bó ṣe rí ẹ báyìí òun ò gbádùn mọ́ ọkọ mi. Jẹ́ ká fi ìdájọ́ lẹ̀ fọ́ Ọlọ́run, jẹ́ kọ́ Ọlọ́run jà fún wa. Jẹ́ kọ́ Ọlọ́run jà fún wa. Wo ìdájọ́ Ọlọ́run tó wo yóò ju tẹ̀já lọ o. Tí wọ́n bá lọ fẹ́ jẹ́ ìyà kékeré ló máa jẹ́. Ìyàtọ̀ náà máa jẹ́ ju èyí tí wọ́n fẹ́ fi jẹ́ lọ. Wàá ríran wo bẹ́ẹ̀ ni. Ẹni kì í filẹ̀. Filẹ̀. Ká fi ìdájọ́ lẹ̀ fọ́ Ọlọ́run. Mo ti gbọ́ yín mà. Àǹtí mi èyí ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ẹ̀jọ̀ bó wo lọ̀rọ̀ tá à ń sọ? Ìgbésẹ̀ wo lẹ ti gbé? Ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ tẹ́lẹ̀ náà ni ọ̀rọ̀ tó wà lẹ̀. Èmi ò mọ gbọ́dọ̀ wo là ń sọ. Àní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tá à ń bá bọ̀ wípé kẹ́ gbé ìgbésẹ̀ lásìkò. Màámi mo wá sọ̀rọ̀ bàǹtàbàǹtà fún yín nípa ìgbésí ayé mi. Ẹ̀yin sọ fún mi pé solution nǹkan tá à ń sọ lọ níbi tí ò sí solution lẹ wá solution lọ èyí solution wà ẹ fi sí. Màámi kò sọ̀rọ̀ lórí yẹn fọlọ́wọ́ bàbá yẹn. Ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ sórí ọ̀rọ̀ ìta kọ́kọ́ sọ yẹn kò sọ̀rọ̀ nù yẹn sórí gbogbo yẹn ọwọ́ Ọlọ́run ìdájọ́ yẹn wà ṣó wá rí ìta à ń bá bọ̀ tẹ́lẹ̀ yẹn gangan máa lójúlówó ọ̀rọ̀ gidi mà nìyẹn ẹ má jẹ́ akódànù. Màámi ebi ń pa mí. Ẹbí kékeré tèbi ṣebí kò jẹun ni kò sí wàhálà wà jẹun àmọ́ nǹkan tẹ́mi wá fẹ́ sọ fún ẹ ní wípé kó máa dàbẹ̀ ni pé má gbóúnjẹ fún ẹ tán mo tún padà sórí ọ̀rọ̀ mi ṣó ti yẹ ọ̀rọ̀ tá a sọ ẹ wá nǹkan ṣe sí o ẹ má jò pẹ́ o ṣó ti yẹ yín ọjọ́ ń lọ ọlọ́jọ́ ń kájọ́ o ọlọ́run fún yín ṣe. Tẹ bá jẹun tán náà a tún padà sórí ẹ̀ ni. Ọlọ́yinká ọ̀dọ́ wọn dẹ̀bí ń pa àwọn ẹjáwó jẹ fún wọn ò kán jẹun o. Mo dúpẹ́ pẹ̀lẹ́ mo má kéé wàhálà wọn ò ní já sásán lágbára Ọlọ́run láburú ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa lágbára Ọlọ́run wo bí sórí ṣákàlárádá láìpẹ́ láì jìnnà ó máa dìde ìwọ àtòun mo sì máa bá yín tọ̀bẹ̀jì give me that smile smile that's right sórí mo dúpẹ́ sórí tó wà lọ́wọ́ mi má fojú alákọ̀wé wo ṣọ́wọ́ pé mi náà fún ara mi mo kàwé díẹ̀ I'm little bit educated sórí medically ànígbé lọ kankan ìlú òyìnbó ànígbé lọ irin ni wọ́n fi ń porin èpè náà fi ń wé pè jẹ́ ká fi késàrì fún késàrì kárẹ̀ bẹ́ẹ̀ yà ok má fojú alákọ̀wé wo kìíní agbó yìí make sure pé òun lò fún once a day pàápàá jùlọ lálẹ́ orí kó bá mú o wà kàn ra bù wà fi pa ní ẹsẹ̀ yẹn délẹ̀ ó tó dọ̀la láàrin ọjọ́ díẹ̀ àádé ń tẹ̀sẹ̀ kù ó máa rìn ó gbọ́ ọ̀rọ̀ náà wà pẹ̀lú wa ò ní ṣìlò ò ní ṣìlò ilé yá. ẹ ṣé kí n wá nǹkan fún yín sà. bí oúnjẹ àwa jẹ́ pé mo gbé àgbo wá èmi náà jẹun bí kébà ìbátà rí mo dúpẹ́ nígbà tá a ti ṣòṣà à ń ṣòṣà jẹ́ kára tiẹ̀ yá o fẹ́ fún mi lóúnjẹ ni o fẹ́ fún mi láṣọ ni o kódà o fẹ́ ra mọ́tò fún mi ni o nígbà rẹ̀ bá yá ẹ̀ bí Yorùbá sọ pé ká tó kí ni ká tó yé ni ó dàbọ̀ ọjà ojú ò ní tiẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ no problem ẹ ṣe yà.
rètè ó jọ lójú bí jígí ojú tó rí kò nílé lọ ètí tó gbóhùn rẹ̀ àyà gágá àmọ́ ó dára lójú àmọ́ inú rẹ̀ ìdí ẹgbẹ́ ni. Yeah, madam, please. Madam, please. Mi ò tiẹ̀ mọ bí ṣe máa bẹ̀rẹ̀, but please, sorry, orúkọ Ọlọ́run ló fi bẹ̀, please, just jẹ́ kí n wà báyìí, jọ torí Ọlọ́run kó wo tọ́lọ́run mọ̀ mi lára kó dáríjì mi, please, sorry, mi ò tí bá sọ fún ẹ pé ajẹ́ ń sọ mi ò tí sọ kankan kí n tiẹ̀ ṣàlàyé ara mi ni pé mo tiẹ̀ kọ́kọ́ pè ẹ́ o jẹ́ mi o wá mo dúpẹ́ lọ́wọ́ ẹ please sórí gbogbo àṣìṣe mi yọ ṣàkọ dáríjì mi ni sórí gbogbo ìgbà tí mi ò fi sí tòsí spain mu lọ tí mo wá sọ ogun tó jà mí jù ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti gbéyàwó sílé kò sí tó dúró nu wọn bó ṣe ń wò mí àpọ́n ni mi ò níyàwó nígbà tí mo dẹ̀ máa ṣèwádìí ibi ni problem mi ti wá wọ́n jẹ́ kí n mọ̀ pé mo ṣe èèyàn kan mo wá wò pé kò sẹ́ni tí mo tún ṣẹ̀. ọlọ́gbẹ́ni obìnrin kí ló ṣẹlẹ̀ wá kò sí nǹkan níbẹ̀ fi ẹ̀ ṣe o mo kàn fẹ́ fi ẹ wọ́ọ̀ṣì ẹ ní kí n lọ ẹsẹ̀ jẹ́ mo kàn kò sí òwúlò fún náà. wọ́n bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ fa oṣù káṣọ ó yẹ kí n ti fàyà mọ́ lára ni o tó bá fẹ́ máa stubborn jù àjẹwọ́ pa ẹ̀ síbí báyìí. ìyẹn kéré ni. àdẹ́gbọ́kọ̀ ẹsẹ̀ gbẹ kan màá yí pọ̀tọ̀ ọmọ mi òkú ẹ̀ máa wọ ọmọ yẹn bí ṣe ń gún yẹn nínú iṣẹ́ irú èmi owó skin mi ni mo fẹ́ wash lórí ẹgbẹ́ ẹ̀ máa dùn ní káyọ̀ ẹ̀ máa kún kó máa yan náà lógo rọbì ó yà bọ́ kíni fún ọmọ rẹ. wọ́n ní kó bọ́ náà. jọ kétí àpò ni. gbogbo rọ́bọ̀ gọ́mọ̀nù olùkọ́ kẹjọ gọ́mọ̀. o ti dá yan mu bí o ṣe máa dìde. inú mọ̀ blow your brain. kọ́mọ̀ one two fàyàmọ́ lára. àyàfi wọ dọ́tò wọ́n ọlọ́run mo fi bẹ́ẹ̀ please dáríjì mi please jọ tó mo dúpẹ́ ha kó máa sọ kankan ha ayé mi ti wá bàjẹ́ pátápátá báyìí pátápátá ha mo dúpẹ́ wàhálà rẹ̀. mo ní kí lètò ìrírí mi òun lètò bẹ́ẹ̀ ni ìrírí mi lètò òun gangan sì lètò lórí ètò wa ètò ìrírí mi mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé lóko lódò gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ní gbogbo bíkíbi tẹ́ bá wà wípé ní agbára ọlọ́run ire àti àánú kò ní wọ́n lọ̀dẹ̀ nìkankan wa o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwa tá à ń bẹ lórí ètò yìí tá a jọ ṣètò yìí àpọ̀ mi gẹ́gẹ́ bí ẹni tí ẹ ti mọ̀ Àkànní Abíọ́dún mo ti wà níkàlẹ̀ bí ẹni akànlérè tí wàá wo gbogbo àwọn ẹ̀sán gbèmí àwọn nọ́mbà lórí ìjókòó yìí o pàtẹ́wọ́ múra yín jẹ́ káwọn ará ilé mọ̀ pé ẹ ti dé ètò ìrírí mi kò sí ohun méjì tó dálé lórí bí ó ṣe wípé wọ́n ní ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò ní jẹ́ àjì sọ́fìn lágbára ọlọ́run gbogbo wa àníjì sọ́fìn ayé o ní báyìí mo ní àlejò pàtàkì kan tí a ó bá sọ̀rọ̀ tá a ó fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lẹ́nu wọn ní òní àmọ́ kí n tó pe àlejò náà ẹja kọ́kọ́ délé agbára lókè lọ́hùn. kí lètò. ìrírí mi òun lètò jọ.
kó like irun tó ń bẹ ṣe yẹn. Yes ma, mo really like it. Especially cute guy tó bá mi ṣe rìn yìí. Ó try. Thank you. You're welcome. Sọ fún pé wọn ò ní disappointed. They will give you just the best. Actually, me was disappointed at all. That's it. Bọ́dá, ẹ jọ̀ọ́, ibo lágbo ní tiẹ̀ wà bíbá tó ní tiẹ̀ kí mo rágbo kọ́kọ́ bíbá àbí lágbo lọ́wọ́. Kí ni táìmù sọ bẹ́ẹ̀? This is 3:30. Wọ́n ti bẹ̀rẹ̀ program yẹn, ìjọba mi change channel yẹn. Program o. Ìrírí mi wọ́n ti bẹ̀rẹ̀ 3:30 tí wọ́n ti bẹ̀rẹ̀. Àǹtí mi, what ìrírí mi? Program kan ni program yẹn ó ń kọ́ni lọ́gbọ́n lóríṣiríṣi. Àwọn èèyàn ló ń sọ oríṣiríṣi ọgbọ́n ló ń kọ́ àwọn èèyàn ìrírí ayé lóríṣiríṣi ló ń kọ́yàn níbẹ̀. Program ìrírí mi. Bẹ́ẹ̀ni ìrírí mi. Lẹ́wà pọ́nlẹ̀. Torí làwọn Yorùbá ṣe sọ pé afọgbọ́n lọ́gbọ́n ṣe kò jẹ́ ká pa àwọn àgbàlagbà ní wèrè o. Really? Mo ní kí lètò. Ìrírí mi. Bẹ́ẹ̀ ni òun gangan lètò. Gbogbo ẹ̀yin aráalé àlejò wa ti wà níkàlẹ̀ báyìí. Wọ́n ti ń bẹ níkàlẹ̀ bí ẹni akànlére. Wọ́n ti wà níkàlẹ̀ níyìn láti lè fi ọ̀rọ̀ ayé wọn láti fi kọ́ yín lọ́gbọ́n kí á lè tún mọ ìrírí tí ń bẹ nínú ayé yìí. Ayé ṣókùnkùn o, ayé ṣókùnkùn gidi. Tẹ́ bá wo àlejò mi dáadáa, ẹ rí i pé wọn lójú, àlejò mi ò lójú. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run ìmọ́lẹ̀ wa kò ní kú o. Àlejò wa ẹ bá mi dá orúkọ yín fún àwọn aráalé àti ọmọ ìlúbi tí ẹ ti wá. Ẹ wà pọ̀ lórí ètò yìí o. Èmi nìkan kan ní ń béèrè ìbéèrè lọ́wọ́ yín. Gbogbo àwọn sójà tí wọ́n jókòó yìí náà wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín gidi ni o. Kò rí kankan nù. Àpọ̀ dáadáa àpọ̀ àtọkùnrin àtobìnrin ni wọ́n ń bẹ ní. Àmọ́ ká tó ṣèyún ẹ kọ́kọ́ bá ń dá orúkọ yín fún aráalé àti ìlú tẹ̀ tí wà hàn. Ẹ ṣeun atọ́kùn, Ọlọ́run ní gbájú lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Bá mi. Ayénìtàn Ọlọ́run ló gbọ́n lórúkọ mi. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ayédìrè. Ṣé gbọ́? Ayénìtàn Ọlọ́run ló gbọ́n. Bẹ́ẹ̀ bá wò dáadáa orúkọ gan fúnra èèyàn ti rí ìrírí inú ẹ̀. Ayénìtàn Ọlọ́run ló gbọ́n, Ọlọ́run sì ló gbọ́n lóòótọ́. Níbi tá a dé bá ìpele tá a dé nísìnyí àwọn èèyàn ó mọ bí yín léèrè ọ̀rọ̀ kò yé yín ẹ̀ sì mọ̀dọ̀ ẹ̀mí ni kankan ní bí yín ọ̀sán lẹ́ẹ̀kan ní báyìí ẹ̀yin èèyàn wa àsìkò ti tó kẹ́ mọ́ bá ń bi àlejò wa léèrè. Àlejò wa á ti tó ìgbà wo tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí yín. Ẹjọ́ àlejò wa ẹ jẹ́ a lè mọ ohun tó fà gan. Àlejò wa ọ̀gbẹ́ni Ayénìtàn Ọlọ́run ló gbọ́n, báwo ló ṣe máa ń rí lára yín lọ́pọ̀ ìgbà tí ẹ bá ríra yín wípé ẹ ò ríran? Ẹ dákun ẹ sì ní sùúrù. Àlejò wa yìí ṣe kọ̀ǹpútà o. Ẹ jẹ́ kí wọ́n dáhùn mẹ́ta náà lẹ́yìn tí wọ́n bá dáhùn ìyún tán wọ́n tún wá dáhùn àwọn ilé tó bá tún kù. Àlejò wa ó dàgbẹ́ ti gbọ́n tí àwọn mẹ́ta ń béèrè. Àgbọ́yé. Ẹ sáré bá ń fèsì sí ìyún náà. Ẹ ṣeun atọ́kùn. Lẹ́ẹ̀kan sí o, Ọlọ́run ní gbójú lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Àmín o. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mi bíi ọdún méjì sẹ́yìn. Ṣàdédé ni mo sùn. Mo bá rí wípé mi ò ríran mọ́. Ẹnìkan sì béèrè wípé báwo ló ṣe máa ń rí lára mi tí n bá rí rò wípé mi ò lójú. Ìṣẹ̀lẹ̀ tó burú jáì ni fẹ́ni tó ti fìgbà kan ríran tí ò wá ríran mọ́. Ta ló mọ̀ wípé ojú lọ bá ara ẹni tí ò bá sí lójú òkú ayé ni.
ẹni tí ò bá lójú òkú ayé ni lágbára Ọlọ́run ọba tó láyé àtọ̀run ẹnìkan kan wa ní àtẹ̀yìntẹ̀ ń wà nílé ní dòkú ayé o ẹ pẹ̀lẹ́ àlejò wa ẹ pẹ̀lẹ́ kó àtẹ̀mọ́ra àmọ́ àlejò wa ṣe rí bẹ́ẹ̀ tí ń tẹ̀mọ́ra yìí náà dáa ṣùgbọ́n ọkùnrin nìyàn bí ẹ sì mọ̀ pọ́kùnrin lèmi náà nínú àwọn èèyàn tí ń bẹ níyìn náà ọkùnrin pọ̀ nù wọn àwọn tí ń wò wá lé náà àìmọye ọkùnrin jàǹtìrẹrẹ àlejò wa ṣe rí àwọn ọkùnrin máa ń tẹ̀ nǹkan mọ́ra dáadáa àmọ́ àsìkò kan máa ń wà téèyàn máa ń ronú débì kan tó jẹ́ wípé ẹ̀wòrú bẹ́ẹ̀ ti gbà yín níṣẹ́ bẹ́ẹ̀ bá ronú débì kan àwọn nǹkan kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá rántí nílé tẹ́ mọ́ra tó jẹ́ pé yóò sì yín lára bákan bákan. bẹ́ẹ̀ ni atọ́kùn. ọ̀nbẹ. lọ́pọ̀. bí irú kí ni. ìyàwó mi ni. ìyàwó yín tẹ́ fẹ́ sílé. ìyàwó mi ṣe rí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí mi òun ni lọ́tún òun tún ni lọ́sì. obìnrin rẹ wọn máa ń dúró tì í lọ́tún wọn dúró tì í lọ́sì. obìnrin bú ni o ṣàdédé ni mo sùn tí mo jí ní Mary bá sọ fún mi pé ìyá òun ìyẹn ìyàwó mi ó ti kẹ́rù lọ. Ni lọ́sọ̀kọ̀rọ̀kọ̀ lágọ́dẹ́dẹ́ rí wọ́n mi mọ́. má sọkún mọ́. arábìnrin Mary orí ètò ilẹ̀ wà sẹ́gbọ́ ẹni ní sùúrù. àwọn èèyàn náà ló wá lórí ètò ẹ̀jẹ̀ ń ké. ó yá òtítọ́ arábìnrin lágbára Ọlọ́run ò ní sunkún Ọlọ́run ò ní pọ́ lẹ́kún ṣùgbọ́n gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ séèyàn láyé yìí kò sí ìtọ́lọ́run ò mọ̀ sí ẹ̀yin ò mọ̀ tí Ọlọ́run sì gba ojúlọ́wọ́ wọn ó lè jẹ́ pé bóyá láti fi wọ́n pamọ́ fún àwọn nǹkan bíi kan ni kò yọ nísìn mọ́ sunkún mọ́ ṣe rí ẹ̀yin yẹn wá ètò yìí ìsìn méjì kan wà fún láti lè mú fírí ń kọ́gbọ́n ni gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ ń lé ẹni tó bá ti yó kọ́ mọ́ yọ ẹni tí ò tí yó ẹni tí ó jẹ́ pé ara rẹ̀ dápé lónìí n tó sì mú ọ wà lórí ilé alààyè tó ò tí kù wọ́n yọ ẹni tó já láàbò ara o lágbára Ọlọ́run agbo ara wa tá a tọ́lọ́ ń dá mọ́ wa ń gbọ́n tí wọ́n ó bí wa òun náà láà gbé padà sí ọ̀dọ̀ bàbá lókè o gbogbo ẹni tí ó wá kù díẹ̀ fún díẹ̀ tó kù díẹ̀ fún lágbára Ọlọ́run bá mi tù yín nú Ọlọ́run tù yín nú àlejò wa ṣe ká mọ bá ètò lọ báyìí. bẹ́ẹ̀ ni ìbá bá lọ dédé náà ni. ọkùnrin ni wọ́n mo ní kí lètò. ìrírí mi òun lètò òun gangan lètò. ṣé pé lóòótọ́ ló máa fi mí sílẹ̀. bó ló ti gbọ́ yẹn. ó ṣẹ̀ṣẹ̀ sọ tó ń sí ni ó ṣe sọ tó ń sí ni ṣé lóòótọ́ ló máa fi mí sílẹ̀. Fọlárin, you know I love you. Mi ò lè fi ẹ́ sílẹ̀. Ẹ̀sà question mi náà kàn dáhùn béèrè tí mo bí ẹ̀. Is it true wípé lọ́jọ́ kan ó bá padà fi mí sílẹ̀ ni? Máì the only person to love jù láyé ló padà fi sílẹ̀. And I don't have anybody. It's only you that I have. Tó bá ti fi mí sílẹ̀, I'm dead. Ọkọ mi, mo ṣèlérí fún mi pé èmi mo dúpẹ́ sọ́la mi ò ní ever fi ẹlẹ́. Yes, this is the second time to also. Because I know what I'm saying. Please don't leave me. I won't. Please. I would never. I can't stand it. Mi ò ní fi ẹ sílẹ̀ sẹ́ẹ̀. Tó bá ti fi mí sílẹ̀ mo ti kú. Mi ò ní fi ẹlẹ́. I want to go. Go where? Mo fẹ́ wọlé. Kí ló wọlé? Kí ló ṣe é báyìí? Ṣé bí mi rè mú mi lè fi ẹ́ sílẹ̀? Ayé ọmọ títí wọn nìyẹn. I love you.
báyìí kí ni wọ́n yíwá ìwà yìí. mo ní ọ̀la ní sùúrù má fọlọ́ protection ní sùúrù má bi léèrè báwo ló ṣe débí èmi ni kò bi léèrè báwo ló ṣe débí èmi ni kò bi léèrè báwo ló ṣe mú nọ́mbà lórí fóònù ẹ. yes. ẹ̀yin jẹ́ mú nọ́mbà lórí fóònù mi. ebi mo mú. ó dààmú sí gbọ́ ní wákàtí ni mo ṣe wá sọ̀rọ̀ ẹ sọ fún orí burúkú ẹ kó bọ́ síta. kò lè bọ́ ta pé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ló ti mọ̀ bẹ́ẹ̀ ni. ní kí ni. èmi ti ṣàlàyé fún un. àlàyé kí ni. mo ní bàbá wo ọmọ ẹ ọmọ wọn bàbá rẹ. pàtó òṣèlú tí mo dẹ̀ ní pẹ́sẹ̀ méjèèjì dúró. ti bá yẹ ní jẹ́ ọ́ láti jọ́ sí mo sí yìí. ẹ̀yin ti ṣàlàyé fún mi. àbọ̀dà lọ. mo ti jẹ́ ọ́ mo ti jẹ́ ọ́. ọ̀la ọ̀la ní oṣù ìbànújẹ́ ọ̀rẹ́ fún àkọlé rẹ̀. lórí ti bá yẹ ní jẹ́ lórí ti bá yẹ ní jẹ́ lórí nígbà tí mo jẹ́ àwọn ẹ̀ ṣàlàyé ẹ̀ ṣàlàyé ọ̀sán bá mi jájọ fún ẹ ọ̀sán bá jájọ fún ẹ. Oh, thank you. Thank you. mo ti gbàgbé báàgì mi jẹ́ sáré gẹ̀. Ok, má pẹ́ díẹ̀. Ok, ṣọbọ́. Excuse me. Ẹ jọ̀ọ́, ẹ̀yin kọ́ ni dot company. Yes. This is surprising. The last time tí mo rí yẹn rí báyìí, kí ló ṣẹlẹ̀? Oh my God. Kò sí nǹkan tí a fẹ́ bọ́ lọ́rùn fa. Ipòkipò tí ẹ̀dá bá wà kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni mo ìbára mi nìyẹn. Ẹ pẹ̀lẹ́ sá, ẹ pẹ̀lẹ́, kò yẹ kó rí báyìí. I mean, ẹ jọ̀ọ́ mi ní time láti dúró púpọ̀, ṣé mo lè guess number yín ẹ jọ̀ọ́? kí ló ṣẹlẹ̀. Sorry. Sorry for what? Kí ló ṣẹlẹ̀ fẹ́ gba nọ́mbà? No, mo rí ó kàn pàdé mi sí ó ní láti dot complain mo dẹ̀ ní yes that is my complaint ó ní òun ti rí mi àánú dẹ̀ ní kò yẹ kó rí báyìí bí mo ṣe wà yìí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ báwo ni ò bá ṣe wá rí ṣé òun ni dókítà ló ṣe fẹ́ fún ní nọ́mbà ẹ̀ àbílẹ̀ ẹ ṣe fẹ́ exchange nọ́mbà lẹ́nu òsínsìn pé mo lọ gbé báàgì nínú ilé o ti fẹ́ exchange nọ́mbà pẹ̀lú obìnrin ṣọ́ mi ṣẹ́ ni ṣìnà lè kúrò nínú ọ̀rọ̀ ẹ̀ ìfitẹ́lẹ̀ náà ti wá gan-an sí àmọ́ ó dẹ̀ ṣe ó ti continue náà ni. Good afternoon. Mi ò kí ẹ kọ́ ṣì dànù jàre lára kùtùkùtù wọn gba nọ́mbà ẹ̀ wọ́n gba nọ́mbà ọkùnrin mo dúpẹ́ roidex ní mọ́tò fún jàre ṣe ṣìnà ranù kiri oṣù gba nọ́mbà ẹ ṣe mu wọ́n lè máa jẹ́ ojú tó rí kò ní lè lọ etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀ á yá gágá àmọ́ tìmù ní ó dára lójú àpòkò inú rẹ̀ kìkì ẹ̀gbin ni ìmúnika kọ́ni kò jẹ́ ká gbóòórùn àṣebí ojú la rí a ò mẹ́ni gbèrò ká dẹ̀ ṣe rere tó bá yá lójú ẹlẹ́dùn wa ojú wa ṣe bí ọ́. báwo ni. ẹnìkan lè béèrè níta wa. kí ló porúkọ ẹ. yóò mú Fọláṣadé o. ọ ẹ jẹ́ kó wọlé. Come in. How are you? Fine, thank you. How's everything? How are you doing? I'm okay. Ṣé o stress ara ẹ jù kó tó get bí? Oh, not at all, because mo wà familiar mo area yìí, so kò possible kí n stress ara mi. Fantastic. Sit down. Thank you very much. You're welcome. You said you have something important to tell me. There's nothing much. Bẹ́ẹ̀ ṣe jókòó sórí wheelchair yẹn, mo wò pé kí ló ń ṣẹlẹ̀. I mean, mi ò understand. Long story. Tí n bá ní kí n tẹnu bọ nǹkan tó ṣe mí tó fi rí bẹ́ẹ̀. Mi lè sọ tán báyìí.
and mi ò dẹ̀ fẹ́ fi pa nǹkan tó important tí o fẹ́ bá mi sọ lára so mo rò pé nǹkan tó important yẹn ni kò sọ́ọ̀sìn. Let's leave that one, please. There's nothing too important. I mean, you're such an hardworking guy. You're handsome. Oh! Water! What do you think that would leave me now? Kí ló ń ṣẹlẹ̀ bí báyìí? Ẹ gbà mí. Ó kàn dédé pé mi, ó lóun ní nǹkan tó important tó fẹ́ bá mi sọ. Á dáwọ̀ ọ̀rọ̀, ó tún mo dẹ̀ rí lélẹ̀. Ṣé ọmọ olórí burúkú ta pàdé ní church lọ́jọ́ sí kọ́ lélẹ́yìn ni? Are you sick? Ṣé ìlú ọmọ olórí burúkú? Jọ ṣe nǹkan máa ṣe é. Like seriously? Like seriously? Èmi. Ṣé ọjọ́ sì lẹ́nu ọjà wèrè ní kálọ́ sí? Mo dúpẹ́ ìzọ́ra. Mo dúpẹ́ ìzọ́ra. What? Your man! Oh, why is it me? What is wrong with you? Kí ló ṣe? Ọ̀tọ̀ bó ṣe jókòó yìí. Ọjọ́ tí mo lọ sí ọ́fíìsì tí mo lọ bá. Gbogbo credit mi tí mo ṣí sílẹ̀ gbogbo ẹ̀lọ́rọ̀ ọjọ́ wọn tó ń wò náà. Yes! Àti gbẹ́mú dẹ̀ tí mo lọ́kàn pé mo máa fẹ́. Let me now tell you. Bó ṣe wà ní orí wheelchair yìí. Ó tún wá look more handsome than ever before. Yes! Ìwọ ní ìrànà àgbọ̀kọ̀ lórí pàǹtí tẹ́yìn ọ̀dẹ̀. Let's not forget, ṣọ́ọ́ bí wàá ṣe wà yìí, wọ́n máa pàdé. Àti tó bá kú nìkan ló kù. I'm so sorry. Mi ò mọ̀ pé nǹkan tó máa padà ṣẹlẹ̀ rẹ̀. She just called me and said, òun ní nǹkan tó important tó fẹ́ bá mi sọ. And that was all. Ìgbà tó débi gan-an mo ṣẹ̀ṣẹ̀ ń wo dáadáa ni pé ṣé mo mọ lédi lóòótọ́ ṣá. Fọlárin, she slapped me. I'm sorry. Ó sì lè tó bẹ́ẹ̀ yẹn. Mo dúpẹ́. I said I'm sorry. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Oh my God. Mo dúpẹ́. Mo dúpẹ́ jọ náà o. Mo kúrò náà fún mi jàre. Kúrò náà rẹ̀. Mo dúpẹ́. Mo dúpẹ́. Please now, mo dúpẹ́ jọ. Mo mọ̀ ẹ̀kọ́ kéjù bẹ́ẹ̀ yìí lọ. Bí mo ṣe wà yìí mo ti lọ. Kí ló dé? Ṣé o fẹ́ pa mí ni? Látọ̀ọ́dún yìí. Ṣé wọ́n láwọn ní kí o fẹ́ràn ọkùnrin ni? Ìwọ ni orí wheelchair. Ọ̀rẹ́ ṣe ń ṣe kọ́tà òun yìí náà. I don't know mo mọ láti bí kankan. Ohun tó ń ṣẹlẹ̀ rí mo sọ fún ẹni ò pọ́ rí má fi mí lè bá ẹ̀ lọ́wọ́. Ṣé o ní bó ṣe wọ̀ mí yìí? Mo tẹ̀ ọkọ fẹ́ lọ ná. Kí tẹ̀ ọkọ lọ kú lára mi ọ̀fun tó ń gbé bọ́lá tó fún mi ti pọ̀ jù. Ṣé o fẹ́ fi lẹ́ hypertension ni? Ṣé o fẹ́ pa mí ni? Kí ló dé? Mo dúpẹ́, listen to me. Má fi mí lẹ̀. Kò sẹ́ni tí mo fojú jọ jù wọ́n lọ. Tó bá fi mí lẹ̀ báyìí mo ti kú already. Zero and gone. Má ṣe mo dúpẹ́. Gadi! Fọlá! Gadi! Ayé mi ti bàjẹ́. Orí rètè rètè ó ń dán lójú bíi jígí ojú tó rí kò ní lè lọ etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀. 2 million naira. Kí ni mo fẹ́ fi lè ṣe? Well, just a token from me to you. Odukwala, this is nothing, at least compared to
all you've done for me. Ìwọ ló sọ mí dèèyàn. Èmi tí mo ti rọra mi pin mi ò nírètí mọ́ àti point. Tí mo sáré kiri tí mo wá ibi tí solution problem wà. Àṣé mi gangan ni problem ara mi. Ìwọ dẹ̀ ni solution. Mi ò lè sọ tán fún ẹ o. Ìyàwó mi ló jẹ́ nǹkan tó ń bá yìí. Nǹkan kékeré délé yìí. Just use it for yourself. Bàbá mọ̀ pé akata náà ló ti máa ná. Nǹkan tó wà fi ṣe náà ààrẹ. So it's nothing more will come. It's just a gift. Thank you so very much. You're most welcome. Oshegoni. I mean, it's nothing. It's nothing. It's nothing. It's nothing. I hope you like it. Ọ̀gá, ẹ̀ tí yín ló wà more important sí wá ń sìn. Ṣé rí gbogbo nǹkan tó pertain to office? Ẹ fi ilẹ̀ fún wa, àwa máa handle ẹ̀. Àbí? Ẹ wò ká, bí tó ti ṣe sọ fún mi. Ẹ̀yin ló mọ ìgbà tẹ́ ti lọ sí hospital sí. Ẹ wò kò lè sí nǹkan méjì tó fà torí madam mi. Ẹ ṣe gbọ́dọ̀ madam tí kẹ́ tara yín. Ẹ wò ọ̀rọ̀ bí wọ́n ṣe pọ́nlé tó yẹn náà. Tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ gbé ti madam tí kẹ́ kọ́kọ́ set ara yín kára tí ń kọ́kọ́ yá ná. Then we know what to do. Kí ni nǹkan tí mo gbọ́ nípa ẹ̀ náà? Kí ni nǹkan tí mo gbọ́ nípa ẹ̀ náà? Kí ló lọ ṣe lọ́sítù? For God's sake, kí ló lọ ṣe lọ́sítù? Ṣé o fẹ́ parẹ́ àbí? O fẹ́ parẹ́ ṣé torí ọ̀rọ̀ obìnrin o fẹ́ parẹ́ báyìí? Wo bí sórí mo dúpẹ́ tó lọ, ó tún ayọ̀. Expect kò tiẹ̀ máa dídá yìí. Tó bá jẹ́ pé mi náà bá jẹ́ obìnrin tó lọ́ bá ṣẹlẹ̀ máa tó mọ̀ bàtí máa lọ. You see, má jẹ́ kóbìnrin fún ẹ ní problem, má parẹ́ torí ọ̀rọ̀ obìnrin. Let me tell you something. Tí o bá bá báyìí kú, tí o bá fi ìrònú parẹ́ tí n bá débi òkú ẹ̀kọ́ pẹ̀lú lọ́mọ àlè ní ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà ẹlọ́mọ àtọmọ orí ètò mo jẹ́ for what? wo bí àwọn kan ló ń dáná àwọn tó dẹ̀ ń dáná yóò kú òní di àrò wọ́n fẹ́ káwọn olórí àtàláàánú kó sànú ẹni àwọn adé ìdúró àdìkúrò yes kálẹ̀ yìí kí lè fẹ́. Láti ọ́fíìsì ọ̀dọ̀ wọn náà ní sá. Àníkà yọjú sí wọn ní sá. Àníkà yọjú sí ok kọ́nàkọ́ staff wọn náà wo bí àwọn staff máa fẹ́ yọjú sí ẹ ṣé kò ń dúró àbùkù ṣe máa lọ ṣe ẹni kókó sórí ìtumọ̀ ẹni pẹ́ máa lọ. ọkùnrin sórí ẹ̀ ò dàrú ṣá sórí ẹ̀ ò dàrú. Dádì ó ṣì náà document kan tó yẹ kó fún wa sí. àwọn document tó lè fọwọ́ ọmọ ìlú níná orí ti dàrú ẹ̀yẹ wèrè ẹ̀ ṣe orí kò sáyé ìrànú mọ́ láyé kò sí àyè ìrànú mọ́ báyìí máa pé gàrí kó ti géètì ẹ̀ pa tẹ́lifíṣàn bá fẹ́ wọlé á pè mí tẹ́lifíṣàn bá fẹ́ jáde á pè mí kò sáyé ọ̀sùtù ó bọ̀ wà dé wà òkè èmi mo sọ wọ́n yú bí òkè gàrí ìyá ti ṣe lé lọ báyìí bọ́lá máa sáàkì rẹ lórí tí màmá ti géètì fúnra mi gàrí yẹn ó má dì mí gàrí.
Banji stop ẹ o get rẹ mo ní mo busy o ní busy ṣe kí ni mo wà ń lé mo busy ṣe busy tún ní ọ̀rọ̀ míì tí wọ́n fi ń wé ni wo a máa ríra létí ó lè jọ là pàápàá ọ̀gbẹ́ni iye kí ló fẹ́ mọ̀ Banji later sorry hello honey hello there kí ló dé. Astagfirullah, 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 innallaha ghafurur rahim. La ilaha illallah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run kẹ́yìn ẹ̀wọ̀ ẹ̀yìn mọ̀ lọ́ntí fáwọn ibi ẹ̀kọ́ bá ní sọ fáwọn àwọn wọlé. Ìyá wa ẹ̀lẹ́ ọlọ́wọ́ kẹ́yìn bàbá ojú lè tì ọlọ́run ó kẹ́yìn ẹ má rọra ń bẹ̀ wọn ẹ má rọra ń bẹ̀ wọn ẹ má rọra ẹ̀lẹ́ alájà ẹ̀lẹ́ ẹ má rọra ẹ̀lẹ́ wọn ò gbádùn mo fi kàbà bọ̀rọ̀ wọn ò gbádùn àmọ́ o kí á lù àwa kó má bàa já sásán ẹ wo wọ́n fi hàn wá ájíà ìkọjá àyè pọ̀ fún wọn wọ́n ti kọjá àyè tó pọ̀ wọ́n fi hàn wá wọ́n náà ti kọjá àyè bẹ́ẹ̀ ni àfi kí wọ́n túbà o kí wọ́n túbà lọ́dọ̀ ẹni tí wọ́n ṣẹ̀ sí tí wọ́n bá túbà lọ́dọ̀ ẹni náà gbogbo etí ara wa asán ni yóò bọ̀ sí àfi kí wọ́n túbà. ẹgbẹ́ àfa ẹ̀wò ọlọ́ọ̀ni dáadáa bùkátà yẹn ṣàánú mi èyí náà lẹ́nu ó ṣe yẹn tó ṣẹ̀ báyìí sin àmọ́ àfa ìgbà mi ṣàbá mi ṣàdúrà kárẹ̀ tí ẹ̀yà kó gbádùn tó bá gbádùn á lè sọ ẹni tó bá ṣẹ̀. alájà lọ́wọ́ kẹ́yìn ṣé yín ọ̀rọ̀ yìí ó yí ájìyà dáadáa bẹ́ẹ̀ ni àwọn ló yí dáadáa ẹ wò ọkọ̀ àárọ̀ wọn bẹ́ẹ̀ ni aláàárọ̀ wọn gan-an bẹ́ẹ̀ ni òun ni kí wọ́n lọ bẹ̀ tí wọ́n bá ti bẹ̀ tó bá ti dáríjì wọn mo fi kàáfà búra wọn lálàáfíà mo gbádùn àkẹ́kẹ́ wọn. dánlójú bíi jígí ojú tó rí kò ní lè lọ etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀ á yá gágá àmọ́ tí mo ní ó dára lójú àmọ́ gbogbo inú rẹ̀ kìkì ẹ̀gbin ni ìmúnika gan ni kò jẹ́ ká gbóòórùn àṣebí ojú la rí àwọn ẹnigbèrò ká lè ṣe rere. èmi dáàdi orí dàrú tí o bá jẹ́ pé òun tó jẹ́ onísùúrù nítorí yẹ kẹ́yìn tiẹ̀ sọ pé ẹ fẹ́ wọnú fẹ́ǹsì inú lẹ́yìn pé ẹ fẹ́ gba géètì yẹn wọlé dẹ́kun pé wọ́n fẹ́ máa bá a sọ̀rọ̀ bí. anyway mo ti gbọ́ tiẹ̀ mo ti gbọ́ tiẹ̀. mo dúpẹ́ kí ló ṣe é báyìí. ó sì kìíní. ṣé kò ní yé yín ni ẹ̀yin ló bá sọ̀rọ̀ ni ṣé ẹ̀yin mo dúpẹ́ máa gbá mú báyìí lójú lé ni máa gbá yín lójú. ẹ má bínú sá. ọ̀dà. Fọlárìn jọ mo fẹ́ bẹ ẹlẹ́dàá ẹ̀ bí kò dáríjì mi àmọ́ kò ń ṣẹ́jú èmi náà.
Thank you, sir. Ìyàwó mi ni ó ní luck gan. I'm happy to see her. Welcome there. Ibo ló wá wá ń sìn? Ṣé bẹ́ẹ̀ náà ló ìwà? Bẹ́ẹ̀ni sá. Ó wí pé company yẹn ló ìwà? Bẹ́ẹ̀ni sá. Wà á ti jẹ́wọ́ gan. Àwọn tó fẹ́ ṣẹ̀gùn jẹ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ mà. Ẹ kọ́ ṣe dáadáa. Ó lẹ ti wá. Kálẹ̀ bẹ̀rẹ̀. Lóde mo dúpẹ́. Ẹ kí ni? Rántí ọjọ́ tí mo sọ fún ẹ bí 2 years ago tí mo ní mo fẹ́ gba contract kan ní BF. Lára àwọn staff wọn ní BF ní. Kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn? Ń gbọ́, ìwọ náà wọ́n gbé ẹ̀gbọ̀n nílé ọkọ lọ́kọ, ó ti ẹ̀wẹ̀ yìí wò, ó dẹ̀ ń bọ̀ ọ̀nù bíbá. Ókè, torí pé oníwájú o lẹ́yìn, olùgbòlù àtẹ́sì lèmi, àbí o fẹ́ fi gbogbo wájú rẹ fi di lẹ́nu. Mo dúpẹ́. Kí ni? Kí ni jọjọ o? Mi ò bẹ sọ̀rọ̀ o. Wọ́n gbogbo eléyìí ò ṣe o. Èmi mo lọ́kọ mi, kò sí tó lè gbọ́kọ lọ́wọ́ mi. Ṣé o ti gbọ́? Ǹjẹ́ ti bá tún wúyẹ́ mi báyìí? Tí bá bù ẹ̀, ọ̀rẹ́ mi tí ó là kọlù ẹni. Ìjà kọ́kọ́ ṣe lọ. Ìjà! Ó ní oṣù kẹta kọ́kọ́ ẹ̀ rí. Ó ní ìsìnkú tó sẹ́yìn. Olórí ibú. Olúwa gbọ́kọ́ mi àbí. Bábọ̀! Wọ́n eléyìí come to stay ní o. Ọkọ̀ tèmi lẹ́yìn. Wọ́n lẹ̀. Olóyè láyà. O tún gbé ẹ̀bùn wọn ká mi mọ́lé. Àbí? Gbé wá sílé báwo tó o tiẹ̀ respect fact pé mo sọ fún ẹ wípé lára àwọn tí wọ́n fún mi ṣẹ́rí ni. Ẹ iṣẹ́ wo? Wo má gbìyànjú rárá. Gbé respect sílẹ̀. Gbé sílẹ̀ mi fẹ́ gbọ́. Okay, so ìmùlẹ̀ tí a jọ ṣe kò ju ẹ lójú. So ti tẹ́ lọ́rùn tèmi náà tẹ́ lọ́rùn kò ju ẹ lójú àbí. O sì bọ́ síta o ti lọ yọ àbò ti lọ jà o ò lè rí já irọ́ ló pa. A ò lẹ́bi. A máa jọ kú pọ̀ ni. O ò lè jà. Nítorí gbélé tí mo gbà lọ́wọ́ ẹ̀ àbí. O ò lẹ́bi. O ti gbélé yìí náà. Wàá rí mi wò bí ìràn. Gbogbo ọkọ tó bá ti wọ ẹni tó máa ṣe tó ti yẹ ẹsìn tó bá yẹ wà á lé gbogbo èèyàn lára èèyàn Ọlọ́run má jẹ́ kó lé olóore kúrò lára èèyàn báyìí kí ni túmọ̀ eléyìí. Ẹ wo bàbá kò yí padà o láti wọ́n ta ti ṣe ìmùlẹ̀ tá a ṣe ńṣe ló tún lé sí ni kàkà kúrò lára ewé àgbọn ṣe ló tún lé sí ni mi ò rí rẹ̀ rí o kò tiẹ̀ yé mi rárá ni bàbá. èmi náà fẹ́ ṣe sí báyìí. ṣé wàá rí bí mi ṣe wà yìí mo fẹ́ kẹ́ bá mi gbé nǹkan lé lọ́wọ́ tó máa fi jókòó jẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá mi dá jókòó kókó èmi àti ẹnìkan gbogbo àwọn ètò ń kó kírítìsì kọ́ máa rí mọ́ ebi nìkan ní kájọ máa wojú ara wa mi ò mind máa máa fìdí nǹkan mi fúnra mi. ká dá jókòó. bẹ́ẹ̀ni. àbí ká pa. pa bí sí báwo mo ní mo fẹ́ máa ríyàn mo fẹ́ kó jẹ́ ti tèmi nìkan ẹni kẹ́ pa ẹ̀dá yóò kó kí n máa rí nǹkan mi ni. bàbá jẹ́ ti ká dá jókòó kó mọ̀ kó gírí lèmi béèyàn bá ṣẹ́ mi wọ́n bàjà wọ́n dìjà lù èmi ewúrẹ́ lára tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùnà lára tí ń jẹ lẹ́sẹ̀ yẹ̀wò èmi òkúta mẹ́ta ilé lára wò mí wò ṣé ẹ tí ì bá ìjà yín débi wípé kì í jẹun lé. jà èmi àti Fọlárin jà Fọlárin ò ní ròónù kò dẹ̀ kí n fi oúnjẹ báyọ̀ jà bí n bu láti àárọ̀ títí dalẹ́ báyìí kí n gbóúnjẹ síwájú àtún hàn ni. ọ̀tàn ohun tí wọ́n ṣe fún un nísìn wọ́n fún wọn ní nǹkan kan ọ́fíìsì inú oúnjẹ wò mí wò fúnra ara rẹ̀ ni ó ti mọ ọmọ ní pé nǹkan kan sì ń nú àgọ́ ara ọ̀rọ̀ ìjókòó tó fẹ́ jókòó kò ní pẹ́ kò ní jìnnà ìwọ gan ò rí tí ó jókòó bẹ́ẹ̀ ni. bàbá ṣé nǹkan kan ò ní ṣe o. kò sí ohun tí ó ṣe. kò ṣáà ti jókòó. kò sí ohun tí ó ṣe. nígbà wo ti ní amọ́ pa kò sí ohun tí ó ṣe. ó yá bàbá ní kíákíá ń bọ̀ wá. ẹ̀yin òye bọ̀ wá ni tí ẹ máa sì wá bí ẹ̀ ń bọ̀ wá ẹ̀ ń bọ̀ wá tàbá wá wí tán sìn ẹ̀ ní ògiri ni tí ọkọ bá ṣe yín ẹ̀ sọ̀rọ̀ ẹ wo bàbá ẹ wo bẹ̀yẹn kẹ́ mú nǹkan fẹ́ mi jàre. gbogbo nǹkan ló létò èyí ọba wa yìí ọlá àbọ̀ ti jẹ́ náà ni gbogbo tí mò ń ṣe ó yé mi ọgbọ́n mi ń bọ̀. so máa fún ẹ̀yin méjèèjì ìwọ lọ develop ẹ lọ́dọ̀ tiẹ̀ ìwọ náà ṣe lọ́dọ̀ tiẹ̀ kẹ̀lẹ́ padà bá mi máa lè wo nǹkan tí ẹ ṣe síbẹ̀. ok. Ọ̀gá, ìpínkẹ́ yìí sí. Ẹsẹ̀ tí mo sọ pé ó ń dẹ́rẹ́. Don't touch it, don't touch it. Don't touch it. Ìmúnika gbọ́, kò jẹ́ ká gbóòórùn ọ̀ṣẹ́ bí ojú la rí. Ẹ̀bẹ̀ nígbèrò. Ó ṣe tó tó báyìí.
sí mi abájọ tó ń sọ̀rọ̀ sí mi lára. ṣe ilé ayé yìí ṣe ilé ayé yìí ṣe ilé sọ́dà ẹ máa lọ ṣáà lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ṣáà lọ. ẹ̀kọ́jú ní báyìí. kí ló ti tẹ̀lé. Ojúkù. nígbà tí mi ò rí ọgbọ́n tí mo fi lè kúrò lọ́dọ̀ ẹ̀ bí mo tún ṣe dọ̀gbọ́n sí nìyẹn. Sister. Báwo ni? Ẹ ká sùn. Ṣé wàá pa? Owó ṣé tí mo pè tí o dá mi lóhùn. Iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ yìí, iṣẹ́ tó ṣe kókó síbi sí ayé mi ni. Mo fẹ́ kó bá mi seduce ọkọ mi, kó dẹ̀ fọwọ́ fún. Gbogbo nǹkan tí o bá ní ni kí o fi bá mi ṣe. Mo dẹ̀ fẹ́ kó ṣe ní kíákíá. Mo fẹ́ gba mú báyìí kí n tó lè sọ̀rọ̀ nítorí mo fẹ́ fi sílẹ̀. Tí n bá dédé filẹ̀ tí mi ò ní any reason, àwọn èèyàn máa sọ̀rọ̀ wá ní ṣé ìgbà tó wà ní condition tó wà yìí ló yẹ kí n fi sílẹ̀. So mo fẹ́ kó bá mi ṣe lè kí n rí nǹkan kan gbá mú tí màá fi filẹ̀. Sister, ẹ ti bá mi sọ̀rọ̀ àmọ́ mi ò tí ì mọ̀ bí màá ṣe ṣe. Ṣé bóbìnrin ni wọ gbogbo nǹkan tó lóun ṣẹ̀dá fún ẹni kò fi bá mi ṣe kí n lè rí mú dáadáa ẹnu ò dẹ̀ ṣe. O máa ní ìdí nǹkan láti fi ra nǹkan láti fi rin gbogbo ẹ̀ ìyẹn náà mo ti ṣètò ẹ̀ sílẹ̀. Gbà kò fi ra nǹkan tó bá ní láti fi ṣe. Mo ti understand. Kò sọ̀rọ̀. O ṣe bí o ṣe máa rìn tí ibi tó máa wà bó ṣe máa pè é èmi á jẹ́ kí o mọ gbogbo ẹ̀. Kò sí problem ẹ kí n máa lọ. Ọ̀dà take care. Mo dúpẹ́ tí o bá yẹ pé èmi mọ bí ẹni ṣe ló yẹ kí n lù ẹ́ pa. Àmọ́ mi níṣẹ́ kankan fún ẹ̀wò dájú èyí ni máa bẹ̀. Kò ní yẹ yín màmá. Mi ò lè ṣàmì èpè tẹ́ iṣẹ́ yìí pọ̀ ní. Sùúrù la máa ṣe lórí wíṣíà. Sùúrù la máa ṣe. Ó máa ṣe o. Ó máa ṣe o. Bí ìyá bá ṣe rí lọ́mọ ẹ̀ ṣe máa rí. Bí ìyá bá ṣe rí lọ́mọ ẹ̀ ṣe máa rí. Look at you. Beautiful face, dirty inside. Tìmùtìmù lẹ́yìn méjèèjì. Ẹ kẹ́gbẹ̀dà sínú. Ẹ wá aṣojú rẹ̀ kété bí ilé ọba. Téèyàn bá pàdé yín sìn, ẹ ṣe é fowó rà. Àṣẹ bastard nìyí. Àṣẹ náà nẹ́tìtì nìyí. Tìmùtìmù original ni ẹ kàn fáìn lójú ni ẹ dá nínú rárá. Irọ́ ẹyẹ ṣàánú mi ni. Máa gbọ́ obìnrin lójú. Máa gbọ́ ẹ̀gọ́. Ìgò. Ẹ̀wù dájú mi máa gúngbó ẹ̀ sí gúnbẹ̀gúnbẹ̀. Okay. Ṣé ẹni mo yẹ wá yìí? Bàbá mad person ni mi. Mad ẹ máa wà lọ jẹ́jẹ́ kí n tó lù sẹ́ńpà mi. Wọ́n lọ wá tẹ̀ wọlé. Ẹ máa lọ. Dání. Jọ bá mi mú àdá security wá. Ọ̀dà security dáàdì ọmọ ṣe báyìí. Ẹ̀yin náà jẹ́ ní ọmọ yẹn ẹjọ́ dáàdì rẹ̀. Dáàdì. Ẹ wọ. Wọ́n bá tẹ̀mí bá. Wọ́n dúpẹ́ lórí. Wọ́n sì wà ń bẹ́ bá mú bọ̀. Ẹ hó ìwà ayọ̀ sí Olúwa, ẹ̀yin ilẹ̀ gbogbo. Ẹ fi ayọ̀ sí Olúwa. How are you, baby? Oh, sorry. Where are you going? Mo lọ Santinata ni. Ṣé dandan ni kò lọ lẹ́nu? My dear, dandan ni. Iṣẹ́ ọtí táyé fún dá mi láàmú, ó ti pọ̀ jù. Ó tètè yá bá sọ̀rọ̀, kó sọ fún kó má dà mí láàmú mọ́. Gbọ́ Táyé, má dààmú mi láàmú mọ́. Ó ṣàrí bí Kọ́hìndé ṣe gẹ́ǹtù, bẹ́ẹ̀ ni kí wọ́n náà ṣe yọra yá wa. Ṣàtì bá wọn wí. Ẹ ti try, ṣe ti gán sí i. Máa mi sẹ́. Máa mi sẹ́ jù. Máa pẹ́ kó tó dé jù. Màmá mi ní pẹ́. Okay then. Hi there. Jẹ́ pẹ̀sẹ̀. Thank you. Ṣé o dẹ̀rọ pé wà lọ báyìí? Of course, I'll try. Sorry then. All right. Take care, right? Okay then. Bye. Lálẹ́ Olúwa ṣeun. Kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run. Òun ni ó dá wa, kì í ṣe àwa tìkára wa.
àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yìn ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yìn ti ìyìn. Ẹ máa dúpẹ́ fún kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ Olúwa. Olúwa ó ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Thank you, God. Orí rètè rètè, orí rètè rètè. Ó dán lójú bíi jígí, dán lójú bíi jígí. Ojú tó rí kò ní lè lọ, etí tó gbóhùn rẹ̀ ara rẹ̀ á yá gágá. Àmọ́ tìmù ni, ó dára lójú àmọ́ gbogbo inú rẹ̀ kìkì ẹ̀gbin. Ìmúnika gan ni, kò jẹ́ ká gbóòórùn àṣebí. Ojú la rí, a ò bẹ ní gbèrò ká dẹ̀ ṣe rere. Bọ́bá yá lọ́jú ẹlẹ́dùn